yín síbi ìpàdé àdúrà pàtàkì tí a fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Wednesday, August 21st, 2019 ní ìlú Long Beach ní California bíbá yìí. À ń gba àlejò pàtàkì sí California láti Nàìjíríà. Àwọn náà ni olórí orílẹ̀-èdè wa ti tẹ́lẹ̀, General Yakubu Gowon. Àwọn gan ló ń pè àpéjọ yìí pé kí a gbàdúrà fún orílẹ̀-èdè wa kí a bá lè ní àlàáfíà àti ìdàgbàsókè, àti pé kí orílẹ̀-èdè wa kó lè máa lọ síwájú sí i. Àdúrà ṣe pàtàkì nínú gbogbo tá à ń ṣe láyé yìí. Ṣebí àwọn náà dẹ̀ ti jólógun rí, wọ́n ti fi ìbọn jagun, wọ́n sì ti rí i pé àdúrà ó lágbára ju ìbọn lọ. Ìdí nìyí tó fi ń pè wá sí ìpàdé àdúrà yìí. Mo rọ̀ yín lórúkọ Ọlọ́run pé kí gbogbo wa àtàlùfáà ní àtọmọ ọjọ́ ní ká gbọ́ ìpè yìí, ká sì dìde láti gbàdúrà fún orílẹ̀-èdè wa. Mo mọ̀ wípé Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìyanu, ṣùgbọ́n kò sí ohun tí Ọlọ́run lè ṣe ju pé kí àwọn àyànfẹ́ àtàwọn èèyàn orílẹ̀-èdè kan ké pe Ọlọ́run fún ìrànlọ́wọ́. Ìdí ni tá fi ń gbé àpéjọ àdúrà yìí. Ọlọ́run náà á bá tún orílẹ̀-èdè wa ṣe o. A ò ní rógun ẹkún, a ò sì ní rógun òṣè. Nítorí náà ẹ jẹ́ kí gbogbo wa ká dìde ká lọ síbi àdúrà yìí. Olúwa yóò gbàdúrà wa o. Àmín. Ìpàdé àdúrà pàtàkì yìí yóò wáyé ní ọjọ́rú, which is ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ ní oṣù August tá a wà yìí, nínú ọdún tá a wà yìí, ní agogo 6 ìrọ̀lẹ́. Gbogbo yín la pè síbi ètò àdúrà pàtàkì yìí o. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run tó ń gbọ́ àdúrà. Ẹ jẹ́ ká fi gbogbo ọkàn tán Ọlọ́run. Olúwa yóò wo orílẹ̀-èdè wa sàn. A ò ní rí ibi àti jàǹbá mọ́ òun. Ó wá di dandan fún olúkálùkù wa láti dìde. Ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run. Lẹ́yìn àdúrà yìí, a ó ní ìpéjọ àti jọ jẹun papọ̀ pẹ̀lú General Yakubu Gowon. Ìyẹn yóò bẹ̀rẹ̀ láago 8 àṣálẹ́ títí di aago 9. Gbogbo àwọn àgbààgbà lápè o. Ẹ jẹ́ ká jọ parí pọ̀, ẹ jẹ́ ká jọ pọkàn pọ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́.